I can see it in your eyes that you are restless. The time has come for you to leave. It's so hard to let you go. My name is Niyi Williams. Uncle Adi was my best uncle. He looked after us, especially me, from when I was like really young. Taught us everything in life, the good and not the so good. So you know what? He's in a better place now. He lived life to the fullest, and I'm so happy he lived to a ripe old age of 86. Thank you very much. We'll all miss him. As you step out on the road, I'll say a prayer, so that in my heart you always will be there. This is not goodbye. I know we'll meet again, so let your life begin, 'cause this is not goodbye. It's just I love you to take with you. Má pé gbà ní tirẹ̀. Má ṣe gbẹ́kẹ̀lé ẹ̀mí rẹ̀ o, jàre. Má pé gbà ní tirẹ̀. Má ṣe gbẹ́kẹ̀lé ẹ̀mí rẹ̀ o, jàre. Bí a bá ń joyin, bí a bá ń jàdó. Ká má gbàgbé pé àtìpó lajẹ́ láyé o. Bí a bá ń jìyà, bí a bá ń mumi. Bí a bá ń mumi ojú lámùsùn o. Ká má gbàgbé pé àtìpó lajẹ́ láyé o. Wípé ọjà làwa náà láyé. Ìgbà bá lọ ọjà ìtàn. A ó wá padà sọ́dọ̀ Ọlọ́run. Ẹni lọ tí rí kú ẹ̀ṣá ayé rẹ̀. Ẹni lọ tí rí kú ẹ lọ bá èrò ìlú ìgbẹ̀rẹ̀ gbogbo wa. Yóò rẹ kú kálẹ̀ o. Kásá máa fi ọ̀nà ìpalẹ̀mọ́. Kò sẹ́ni tí ó ní ikú, kò sẹ́ni tí ó ní lọ. Gbogbo wa la dá pátá ikú. Kò sì tí gbogbo wa jẹ. Èrè kí ni fẹ́ nìyàn. Tó jẹrẹ gbogbo ayé yìí, tó sọ mí lẹ́rù náà ẹ ara mi èsì o. Ó mà ṣe o fẹ́ni tí o lọ lọ́rùn. Ènìyàn máa ń ṣe é rọra rẹ ju bí ó ti mọ lọ. Ènìyàn máa ń ṣe é rọra rẹ ju bí ó ti mọ lọ. Ènìyàn máa ń ṣe é rọra rẹ ju bí ó ti mọ lọ. Ènìyàn máa ń ṣe é rọra rẹ ju bí ó ti mọ lọ. Ènìyàn ẹrù pẹ̀ lásán.
tó ń jà tó ń mú ní nẹ́rùpẹ́ tó ń ṣiṣẹ́ fi kèrùpẹ́ jọ owó tí o ní èrùpẹ́ ilé tí o kọ́ èrùpẹ́ erùpẹ̀ tó jẹ́ erùpẹ̀ tó jẹ́ erùpẹ̀ lọ yóò padà dérùpẹ̀. Ènìyàn máa ń ṣe èrora rẹ ju bí o ti mọ lọ. Ènìyàn máa ń ṣe èrora rẹ ju bí o ti mọ lọ. Ènìyàn máa ń ṣe èrora rẹ ju bí o ti mọ lọ. Ènìyàn erùpẹ̀ lásán tó ń jẹ tó ń mú ní nẹ́rùpẹ̀ tó ń ṣiṣẹ́ fi kérùpẹ̀ jọ. láti jí ìdìde lé agbára agbèyè lé àìní ìyè láti jí ìdìde lé ara ẹ̀mí bí ara ìyára bá ń bẹ ara ẹ̀mí sì ń bẹ bẹ́ẹ̀ ni a kọ́ pé ádámù ọkùnrin ìṣáájú alààyè ọkàn ní adá ádámù ìkẹyìn ẹ̀mí ìsọnídàáyè ṣùgbọ́n èyí tí í ṣe ẹlẹ́mìí kò tètè ṣáájú bí kò ṣe èyí tí í ṣe ti ara ìyára lẹ́yìn náà èyí tí í ṣe ti ẹlẹ́mìí ọkùnrin ìṣáájú tí í ṣe tinú erùpẹ̀ wá ẹnu erùpẹ̀ ọkùnrin kejì olúwa láti ọ̀run wá ni bí ẹni erùpẹ̀ ti rí irú bẹ́ẹ̀ sì ni àwọn tí í ṣe ti erùpẹ̀ bí ẹni ọ̀run ti rí irú bẹ́ẹ̀ sì ni àwọn tí í ṣe ti ọ̀run bí àwa sì ti ń ru àwòrán ẹni erùpẹ̀ bí àìní àwa ó sì ru àwòrán ẹni ti ọ̀run ara ǹjẹ́ èyí ni mo wí pé ara òun ẹ̀jẹ̀ kò lè jogún ìjọba ọlọ́run bẹ́ẹ̀ ni ìdíbàjẹ́ kò lè jogún àìdíbàjẹ́ yèsè ohun ìjìnlẹ̀ ni mo sọ fún yín gbogbo wa kì yóò sùn ṣùgbọ́n gbogbo wa la ó pa láradà lọ́gán ní ìṣẹ́jú nígbà ìpè ìkẹyìn nítorí pé ìpè yóò dùn a ó sì jẹ́ àwọn òkú dìde lé àìdíbàjẹ́ a ó sì pa wọ́n láradà nítorí pé ara ìdíbàjẹ́ yìí kò ní iṣẹ́ àgbẹ̀
ṣe àìgbé àìkú wọ̀ ṣùgbọ́n nígbà tí ara ìdíbàjẹ́ yìí bá ti gbé àìdíbàjẹ́ wọ̀ tí ara dínkù yìí láti ti gbé àìkú wọ̀ bẹ́ẹ̀ tán nígbà náà ni ọ̀rọ̀ tí a kọ yóò sì ṣẹ pé a gbé ikú mi ní ìṣẹ́gun ikú oró rẹ̀ dà ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà oró ikú lé ẹ̀ṣẹ̀ àti agbára ẹ̀ṣẹ̀ lé òfin ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run ẹni tó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristi nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́ ẹ máa dúró sí láì yẹsẹ̀ kí ẹ sì máa pọ̀ sí ní iṣẹ́ Olúwa nígbà gbogbo níwọ̀n bẹ́ẹ̀ yín ti mọ̀ pé iṣẹ́ yín kì í ṣe asán nínú Olúwa èyí ni ọ̀rọ̀ Olúwa. Amen. Ẹ jẹ́ ká dìde dúró láti kọrin tí ó wà lójú ìwé ìkẹrìndínlógún page 16 page 16 hymn Iowa 240 mo mọ̀ olùdáǹdè mi ń bẹ. Amen.
má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Nítorí èmi lọ pèsè àyè sílẹ̀ fún yín. Bí mo bá lọ pèsè àyè sílẹ̀ fún yín, èmi ó tún padà wá. Èmi ó sì mú yín lọ sọ́dọ̀ èmi tìkára mi pé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú. Ẹ̀yin sì mọ ibi tí èmi gbé ń lọ, ẹ sì mọ ọ̀nà náà. Tọ́másì wí fún un pé, Olúwa, a kò mọ ibi tí ó gbé ń lọ, a ó àti ṣe mọ ọ̀nà náà. Jésù wí fún un pé, èmi ní ọ̀nà àti òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ mi. Ìbá ṣe pé ẹ̀yin ti mọ̀ mí, ẹ̀yin ìbá ti mọ Baba mi pẹ̀lú. Láti ìsinsìnyí lọ, ẹ̀yin mọ̀ ọ́, ẹ sì ti rí i. Fílípì wí fún un pé, Olúwa, fi Bàbá náà hàn wá, ó sì tó fún wa. Jésù wí fún un pé, bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí, ìwọ kò sì tí ì mọ̀ mí síbẹ̀, Fílípì. Ẹni tí ó bá ti rí mi, ó ti rí Baba. Ìwọ àti ṣe wípé fi Baba hàn wá. Ìwọ kò há gbàgbọ́ pé èmi wà nínú Baba, àti pé Baba wà nínú mi. Ọ̀rọ̀ tí èmi ń sọ fún yín, èmi kò dá sọ, ṣùgbọ́n Baba tí ń gbé inú mi, òun ní í ṣe iṣẹ́ rẹ̀. Ẹ gbà mí gbọ́ pé èmi wà nínú Baba, Baba sì wà nínú mi. Bí kò ṣe bẹ́ẹ̀, ẹ gbà mí gbọ́ nítorí àwọn iṣẹ́ náà pàápàá. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí ó bá gbà mí gbọ́, iṣẹ́ tí èmi ń ṣe ni òun náà yóò ṣe pẹ̀lú. Iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ ni yóò sì ṣe, nítorí tí èmi ń lọ sọ́dọ̀ Baba. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ni èmi ó ṣe, kí a lè yin Baba lógo nínú ọmọ. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun ní orúkọ mi, èmi ó ṣe é. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ojú ewé kẹta nígbà tá à ń kọ orin hallelujah 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 ìjádópin ogun sì tán olùgbàlà jagun mólú orin ayọ̀ náà máa kọ hallelujah.
jókòó. Tẹsalóníkà kìíní orí ìkẹrin a ó bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ ìkẹtàlá. Tẹsalóníkà kìíní orí ìkẹrin a ó bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹtàlá. Ṣùgbọ́n àwa kò fẹ́ kí ẹ̀yin tí ó jẹ́ òpè ará ní ti àwọn tí ó sùn pé kí ẹ má bínú jẹ́ gẹ́gẹ́ bí àwọn ìyókù tí kò ní ìrètí. Nítorí bí àwa bá gbàgbọ́ pé Jésù ti kú ó sì ti dìde, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò mú àwọn tí ó sùn pẹ̀lú nínú Jésù wà pẹ̀lú ara rẹ̀. Nítorí èyí yìí ni àwa wí fún yín nípa ọ̀rọ̀ Olúwa pé àwa tí ó wà láàyè tí a sì kù lẹ́yìn de àtiwá Olúwa bí ó ti wù kí ó rí yóò ṣáájú àwọn tí ó sùn. Nítorí Olúwa tìkára rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run wá tí òun ti ariwo pẹ̀lú olórí àwọn áńgẹ́lì àti pẹ̀lú ìpè ọ̀run. Àwọn òkú nínú Kristi ni yóò sì kọjú ìbò. Ní ìgbà náà la ó sì gba àwọn tí ó wà láàyè tí ó sì kù lẹ́yìn sókè pẹ̀lú wọn sínú àwọsánmọ̀ láti pàdé Olúwa ní ojú ọ̀run. Bẹ́ẹ̀ ni àwa ó sì máa wà títí láé lọ́dọ̀ Olúwa. Nítorí náà ẹ máa fi ọ̀rọ̀ wọ̀nyí tu ara yín nínú. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Lórí ìjókòó wa ojú ewé ìkẹẹ̀dọ́gbọ̀n page 25 a ó kọrin tí ó kàn tí ó sọ wípé a ó pàdé létí odò. Oh
mẹ́ta tí wọ́n mọ ẹ̀rí rere nípa bàbá tó di olóògbé. Àwọn tí wọ́n bá fẹ́ sọ ẹ̀rí rere nípa wọn kí wọ́n nawọ́ sókè kí n rojú wọn. Ènìyàn kan tàbí méjì ni mo máa fààyè lẹ̀ fún. Bàbá dẹ̀ rèé bóyá wà ẹ́ lọ́wọ́ fún òun àṣẹ ẹgbọ̀n mi. Bàbá tí ẹ tún rí yìí náà pé ní pọ́lísì tó bàbá rere ni o. Ẹ̀yàn wọn lè máa mọ̀ mí ìyẹn kọ́ ní ṣùtú wa lẹ̀. But èmi mọ àbá mo mọ bẹ́ẹ̀ tí ọba ná owó tó jẹ bọ́sí tó jẹ ẹbí mi. Tí mo fi mọ àbá nìyẹn. Dádì mi sọ̀rọ̀ kan fún mi pé ní tí tó ń lọ yìí bàbá kan wà níbẹ̀. Oladipupo ló ń jẹ́. Nígbà tó bá yẹ sọ́dún kò tẹ̀lé nígbà kí ni ọ̀rọ̀ wà lọ́rọ̀ tó sọ. Bàbá yìí ọ̀nkù lọ jẹ́ fún mi but number one ọ̀nkù ni wọ́n. Wọ́n ṣe sọ tẹ́lẹ̀ kò sí lóòótọ́ tó jù wọ́n lọ. Wọ́n fẹ́ wọ́n bá tẹ̀lé pé mo lò. Àmọ́ sá ènìyàn kan jẹ́ fún mi ni pé láti bí mo ṣe kékeré báyìí àwọn nǹkan tó kọ́ mi mo dì wọ́n mú títí dé ìlú títí dọ̀la. Àwọn bó ṣe mú wa ni mo ti jókòó láti gbà tí mo ti ń ronú nípa ọ̀rọ̀ yìí pé kí n ronú àsìkò kan tí wọ́n nà mí lẹ́gba àbí tí wọ́n ní pé kí n lọ lóṣù sí kọ́nà ní ìlú nípa ẹ̀. Àmọ́ ṣá òun ṣe ti torí pé kì í ṣèjọba. Òun láti jẹ́ pé mi ìrántí torí pé every time tó bá sọ pé ìwọ ti ṣẹ̀ lóòótọ́ ló jẹ́ bẹ́ẹ̀ tí mi fi rántí. Kò sẹ́ni tó dìyàn mọ́ tí wọ́n kò rẹ̀ ẹ̀ṣẹ̀. Orúkọ mi ni Ogutuga Babatunde Ọlọ́nìkan. Ẹni tí a torí ẹ̀ péjọ síbí lọ́jọ́ tòní jẹ́ bàbá fún mi. Gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ wa ṣe sọ ní àkọ́kọ́ nípa rẹ̀ ẹni òótọ́. Ó jẹ́ ẹni tó jẹ́ pé tó bá sọ ó máa ṣe. And it's kind of person tó jẹ́ pé he has a belief pé wọ́n lẹ́nu yìí máa ń pààyàn alẹ́ tó pààyàn ló máa ń láì. Ẹni yìí ó lè ṣèyàn léṣe onírọ̀ ẹni bẹ́ẹ̀ ló máa ń fẹ́. It's a kind of person tó jẹ́ pé he has a lion mind. And then you always teach people how you should be able to stand on your own. Pé okay, you believe pé you are yourself. So lè yẹ pé ó fẹ́ kó wà stand out in anywhere you are. Pé o débì kan sí òun kọ̀ òun ò pé no. Ó lè jẹ́ kó máa mọ̀ pé when you have to talk, you know the starting, the middle and the finishing. So ó jẹ́ jẹ́ pé ó kọ́ èèyàn ní ẹ̀kọ́ nínú ìwà nínú ìṣe tó lè pé ó máa jẹ́ kó máa ru ẹ̀kọ́ bó ṣe lè dúró lẹ́yìn wá ọ̀la nípa pé kò sí ẹnì kankan tó mọ̀ pé kò lè dá dúró fúnra rẹ̀. So ó pọ̀ ṣùgbọ́n láì má ta àwọn èèyàn wá lákòókò bàbá mi jẹ́ èèyàn tó jẹ́ pé ó súnmọ́ èèyàn ó dẹ̀ máa ń ṣe ẹ̀yẹ kò sí bó ṣe lè wà ní ẹlẹ́gbẹ̀ẹ́ pé ẹ̀ ronú ẹ̀ máa gbàgbé ìrònú yẹn. So ó súnmọ́ èèyàn gan pé àwọn èèyàn dàtí kó burú pé èèyàn sọ̀rọ̀ ó ṣe kò máa pò pé èèyàn máa burú àtà ìdúgbà yẹn. So bí bàbá mi ṣe jẹ́ nìyẹn ẹ ṣe púpọ̀. Bàbá kú. Bàbá jẹ́ alákìkanjú ènìyàn. He's a very strong man. Very strong man. Wọ́n ṣe sọ pé tí wọ́n á decide àṣẹ wọ́n máa ṣe. Ṣùgbọ́n wọ́n gbà tí wọ́n kú kò rò pé ṣé ogun ikú lè bàbá tó strong yìí. Bàbá tó ní agbára ṣé àìkú kan tó lè pa bàbá ohun òwe pa ohun tó wọ́n sọ́kàn mi yẹn. So ikú tó lágbára ju bàbá yìí lọ but he's a very strong man. Even at old age, bàbá is still very strong. Still very strong. Wọ́n ní kọ́ máa wọ́n ní àgbà change ẹni bá fún àwọn ṣẹ̀wá àwọn onígbà wọn gba cheating. He doesn't like cheating. And he will not cheat you. Bàbá ò lè cheat ẹ rárá. Kò ní gba cheat kò lè ní cheat ẹ. That's one to do. So wọ́n ní pé ó búrò wọ́n ní pé kíní yìí mi nígbà. Owó ẹ̀jẹ̀ jẹ́ ẹni tó ń squander. Àbọ̀ jẹ́ arúgbó. Àbọ̀ ìṣàrùngún. Wọ́n á surprise 6,000 sí Nàìjíríà. Pẹ́pẹ́ arúgbó ni owó tó jẹ́ ti wọ́n ti tà á.
bàbá ti náà ṣẹlẹ̀ lóde wọ́n ń dáàbò bo gbogbo kan tó wà nílẹ̀ pé ẹ̀gbọ́n mi wọ́n lè ní sọ pé ní kan báyìí ṣùgbọ́n sísá mi ò sí lára òun ọmọ sísá wọn lọ́jọ́ kan yìí ṣùgbọ́n sísá mi ò sí lára òun ẹ kì í ṣe báyìí bá ṣe kí ló bá ṣe fún mi òótọ́ kò sí ọmọ máa ṣe bàbá ò sí no ọjọ́ sísá bá ti sọ ní máa ṣe kò sí wọn ní gbégbèsè kan láì lè kọ́ sọ fún sísá wọn pé báwo ni kíní ìlú fẹ́ ṣe wọ́n lè jọ decide wọ́n lè jọ agree wọ́n lè jọ ní kórè bẹ́ẹ̀ that's a good family mo lè fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn sísá dáàdì mi àti sísá wọn wọ́n try wọ́n tọ́jú wọn wọ́n dúró tì wọ́n wọn jẹ́ kó jẹ́ àwa nìkan wọ́n fẹ́ dúpẹ́ wọ́n ṣe ọmọ mi àti ọmọ mi thank you. pé fún ikú tí bàbá kú n ò sí èdè pé mọ́tò ló gbá wọn èdè pé àtànáwó pé ẹlọmọwó ẹjọba ẹlọmọwó kìnìwá kò dúpẹ́ pé wọ́n kú ní ṣẹ́jú ọmọ tí mo fẹ́ sọ ní ọ̀rọ̀ bàbá mi wípé bàbá jẹ́ èèyàn tó lágídí tó bá ní lọ́sẹ̀ káyé o tó bá ní báyìí ló ti máa ṣe ẹ ti bẹ̀rẹ̀ ìjà nìyẹn àjọ máa lágídí ẹ ìdí ni mo mọ́ wá sí ọ̀dọ̀ wọn láti pàtàkì tí mo wá sọ́dọ̀ wọn tí máa bá wọn pé nǹkan wá láti Abẹ́òkúta mo lè lọ́jọ́ méjì mo lè lọ́jọ́ mẹ́ta mo sì ká mọ́jà ẹ̀mẹ́wàá wọn mọ̀ pé ìyá àbèjì ọmọ tó mú wáyé ọgbọ́n lọ́rùn wá mọ́ o ó ṣe kinní kan o ìjọ ó ṣe kinní kan ìjọ kan wọ́n ní mo ti kí gbogbo owó àwọn bàbá tó máa tọ́sẹ̀ kan wọ́n tó rí mi ìyá àbèjì ọmọ ìlú tó rán wá ni so bàbá jẹ́ akíkanjú àmọ́ wọn ò fẹ́ ó pé ọ̀fẹ́ síìtì ẹnìkan wọn ò gbà ó tí èèyàn bá jẹ̀dí nǹkan wọn ojú ẹsẹ̀ wọn mọ̀ sọ fún ẹ pé ìwọ ló jí kinní tó bá ń parọ́ báyìí bàbá ọmọ ní irọ́ níṣẹ́ àníwọ̀ ló jì wọ́n dẹ̀ jẹ́ olóòótọ́ tó jẹ́ pé wọ́n máa sòótọ́ fún yín wọ́n dẹ̀ náwó tó bá wà lọ́dọ̀ wọn wọ́n máa náwó fún ẹ wọ́n máa ṣe tó bá wù ẹ pé o fẹ́ jẹ ìwọ́n máa rà fún ẹ àmọ́ ó pé ọ̀wá ń lọ ọ̀bá wọn yọ owó sẹ́yìn pé ọ̀rà nǹkan tí n bá lọ ra nǹkan jọ́ mi lọ yẹ pé mo rí géènì mẹ́ wọ́n máa ti mọ̀ wọ́n máa ní ọyá sẹ́jà wọn dà wọ́n máa ní sẹ́jà wọn dà tó bàbá jẹ́ olóòótọ́ wọ́n dẹ̀ jẹ́ èèyàn gidi ọkọ̀ dùn mí pé àsìkò tí wọ́n kú ìbò ọmọ mi ní ọ̀sán. a tún lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù.
orúkọ yín ga. A dúpẹ́ fún àánú tarígbà. A dúpẹ́ fún ọlọ́fẹ́ ńlá yín tí ẹ lò lórí ayé wa. Èyí tó mú wa wà láàyè títí di ọjọ́ òní ẹgbọ́pẹ́ wa. Èyí tó mú wa jẹ́ ènìyàn ní òní ní àkókò yóò bẹ́ẹ̀ gba yín wa. Èyí tó mú wa jẹ́ ìránṣẹ́ pàápàá láti jókòó láti pẹ̀lú àwọn tí yóò kọrin ẹ̀yìn ẹ̀yẹ fún bàbá wa tó ti lọ Jacob. Bàbá ìgbọ̀ká àti yín wa. A dúpẹ́ lórí àwọn ìránṣẹ́ rẹ tẹ́ ń lò àtàwọn akọrin àtàwọn tó ń tẹ gbòòrò àti gbogbo àwọn tẹ́ ń lò nínú ọgbà àjàrà yín èyí tí a wà níhìn ní wákàtí yìí láti ṣe ẹ̀yẹ yìí lọ gbọ̀ngbẹ́ wa. Bàbá lórí àwọn ọmọ olóhùn bàbá àtàwọn ọmọ àti gbogbo ẹbí àná lọ́nà gbogbo rẹ̀gbà yìí wá. Agbórúkọ yín ga bá ti bẹ̀rẹ̀. A dúpẹ́ fún àkókò yìí a fẹ́ sọ̀rọ̀ yín lórúkọ Jésù lọ ẹ̀ṣí wa létí. Bàbá gbàdúrà nípa agbára ẹ̀mí mímọ́ Olú ẹ̀ farahàn wá. Ọ̀rọ̀ tá a fẹ́ kà tá a fẹ́ sọ Olú ajẹ́ kó wọnú ọkàn wa. Ó tún ayé wa ṣe. Àtúnṣọ àti olùkọ́ májà gbọ́ lásán. Ìjọba ọ̀run tá eré ìjọba tá à ń sá Olúwa jọ̀wọ́ májà sá lásán wa. Májà pàdánù ìyà nípẹ̀kun. Ní ìkẹyìn nígbà tí a ó gbé oníkálùkù wa wá sí ìdájọ́ lórúkọ Jésù májà gba ìdálẹ́bi. Ohun rere jẹ́ kó fọ̀ sí wa. A ó máa yìn Jésù agbára wa. Praise the Lord. Ẹ jẹ́ ká jókòó. I want to use this opportunity to express my thanks to our Father in the Lord, my brother, my intimate friend. Praise the Lord. For this opportunity that was given to me to speak now or to address this gathering. So, brother, my namesake, I want to thank you a lot. Because when I was inside the bus, the Holy Spirit said, your brother will ask you to speak. So when we got here, immediately you said I should speak. God bless you, my dear brother, sir. Gẹ́gẹ́ bí yóò sọ àjọ wa lọ sí school ní seminary tipẹ́tipẹ́ 1990 yes sir. Ìwà ló máa gbé débi tó ń lọ. Ìwà ló máa jẹ́ kó rí ohun tó fẹ́ ṣe é ṣe. Ìwà ló máa jẹ́ kó gba ohun tó ń wá. Hallelujah. Gẹ́gẹ́ bí gbogbo tá a ti kà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó ta dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run òun náà ni pé Jésù wá sí ayé láti gba ẹ̀ṣẹ̀. Amen. Ẹni tí èmi sì jẹ́ pàtàkì. That's 1 Book chapter 1 verse 15. Also in 1 John chapter 3 verse 8. Ó ní ẹnikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ní. Ó nítorí ìdí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn láti gba ẹlẹ́ṣẹ̀ là. Hallelujah. Tí a bá ní pé àrí ẹ̀ṣẹ̀ à ń tan ara wa jẹ torí kò títọ́ sí inú wa. Ṣùgbọ́n ló ká àti olódodo Ọlọ́run láti dárí gbogbo ẹ̀ṣẹ̀ jù wá. So what we be saying, I went to a particular service like this. When people to work, you know, the children were saying that, Papa, we are dìde sí dìde. Tó bá wọn ẹ̀gbìn pé rédíò wá gba rédíò ẹ̀ máa gbé rédíò ẹ̀ lọ. Máa gbé tẹlifíṣàn ẹ̀ lọ. Gba tó wà láyé òní jẹ́ ká bọ́ pálọ̀. Òní jẹ́ ká jókòó máa kọ́ra máa wá. Bàbá tí wọ́n lè sọ pàǹgbà. But you are not to judge your dad. It's not given for you to judge your dad. Because your dad worked for all things that you saw, you thought you were blaming him for. Olóṣìṣẹ́. And he even worked and taught you and sent you to school and make you a person. Praise the Lord. So whatever your dad must have done to you, you cannot forgive when he is alive. Forgive now. Or you don't forgive, you are not the judge. Praise the Lord. Ẹ jókòó. So bàbá ti ṣe dáadáa tí bàbá wà fẹ́ ló ń jẹjẹ tí ó lè dàgbà ní. You cannot live
báwo wà tẹ̀ fẹ́ pé ọ̀yà lọ sí primary school wọ́n lò wọ́n pé wẹ́ ọmọ tó ń bí yìí gẹ́gẹ́ bí oníwàásù ó ṣe ẹnu ẹ̀ dànù tó wà láyé ni. So your daddy has done what is good. Whatever you saw in his behavior, if he bitters you, forgive him. If it pleases you, then you learn from him. Praise the Lord. Níparí, àjíǹde wà lẹ́yìn ikú. Amen. Àjíǹde wà lẹ́yìn ikú. Bàbá kú, tó bá lọ, tí ọ̀nà bá lọ, ibi kan là ń lọ, tó dájú. Ọlọ́run Jésù yìí sọ fún àwọn ẹ̀yìn ẹni bí ọ̀sẹ̀ ta fọ́tẹ̀ pé ẹ má ṣe jẹ́ kí ọgbọ̀n yín ẹgbà Ọlọ́run ẹgbà mi gbọ́ pẹ̀lú wọ́n fún nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ hallelujah. So ó wà kù sí ẹ lọ́wọ́ tó fẹ́ dé ibùgbé yẹn tó fẹ́ dé bẹ́ẹ̀. Everybody has a place there. Wọ́n fẹ́ dé bẹ́ẹ̀ ó sọ pé wàá ṣe amen. Ó ní òun yànnà òtítọ́ àti ìyè ìsẹ́nikẹ́ni tó lè lọ síbẹ̀ láì jẹ́ pé pàṣẹ bàbá hallelujah. I don't know what you are serving. I don't know how your heart is, what your heart is, or what you put into your heart. Are you a child of God? Is your life reformed or changed or transformed? Ṣé ayé rẹ dára? Ètò parí òfin ká ìlú òwe lórí 34 verse 12. Psalm 34. Psalm 34 kí ló sọ verse 12 to 19. To 16. Yes. Ọkùnrin wo ló fẹ́ ìyè? Ọkùnrin wo ni ó fẹ́ ìyè tó sì ń fẹ́ ọjọ́ púpọ̀ ló lè máa rí rere? Pa ahọ́n rẹ mọ́ kúrò nínú ibi àti ètè rẹ kúrò ní ẹ̀tàn sísọ. Lọ kúrò nínú ibi kí o sì máa ṣe rere. Máa wá àlàáfíà kí o sì lépa rẹ̀. Ojú Olúwa ń bẹ lára àwọn olódodo, etí rẹ̀ sì ṣí sí igbe wọn. Ojú Olúwa kan sí àwọn tí ń ṣe búburú láti ké ìrántí wọn kúrò lórí ilẹ̀. Bàbá adúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí tó fi bá wa sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ayé ìgbé ṣe àwa ìlọ àti pé gbogbo wa àtàwọn tó wà lórí ìjọba, àwọn tó ń ṣe dáadáa, àwọn tó ń ṣe dáadáa, àtàwọn tó wà lórí ilẹ̀ ayé, àwọn tó ń gbé Ìjẹ̀bú Òde, àtàwọn tó ń ṣe dáadáa, àtàwọn tó ń ṣe dáadáa, wọ̀là ọkọ̀ lọ́jọ́ kan. Àdúrà tá à ń gbà ní wípé Olúwa ikú onípọ̀jù ó pa wá. Wọ́n gbàgbọ́ wípé nígbà tá a bá fi ayé yìí sílẹ̀ ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Lórúkọ Jésù wọ́n jẹ́ ká fi ayé yìí bá ọ̀rọ̀ jẹ́. Olúwa tún wa ṣe, ràn wá lọ́wọ́. Gbogbo tó lè mú kó jẹ́ ìdènà bí ìdíwọ́ fún wa láti rí ọ láti rí ikú lórúkọ Jésù ló àgbà lọ́wọ́ wa. Bàbá gbàdúrà fún gbogbo àwọn tó yẹ kó tún gbọ́ ọ̀rọ̀ yìí lọ́la tàbí nígbà láṣálẹ́ wọ́n kópa nínú iṣẹ́ ìjẹ mímu yìí àti ẹ̀yẹ ìkẹyìn yìí fún bàbá lórúkọ Jésù Olúwa májà pàdánù ìjọba ọ̀run. Olúwa ràn wá lọ́wọ́. Gbogbo àwọn òṣèré la gbàdúrà fún lẹ́ẹ̀kan sí Olúwa jọ̀wọ́ àná tí ìyá dẹ́kun balẹ̀ wa máa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká pàtẹ́ fún Jésù. Amen. Lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fààyè gbà wá tó fún wa ní ojú ọjọ́ rere. Mo kí àwọn bàbá wa nínú Olúwa tí Ọlọ́run ń lò láti bá wa sọ̀rọ̀ Ọlọ́run. And that's Venerable J.A.K. Oshilana from St. Michael Anglican Church, Odoneyo. Bàbá bẹ́ẹ̀ bá ti padà lọ, ìjàmbá ò ní ṣe é lójú ọ̀nà. Bákan náà mo kí bàbá mi nínú Olúwa Reverend Lighton L.O. láti St. Michael Odoneyo bákan náà. Mo kí bàbá mi nínú Olúwa Reverend Adébáyọ̀ Festus Ògúndípẹ̀ láti Wilfred Ìṣọ̀yìn. Daddy, you are welcome. Mo kí bàbá mi nínú Olúwa the Reverend Canon Matthew Ògúnníyì Ògúnbọ̀wálé láti Cathedral ẹ̀kúṣẹ́ Olúwa sà. Mo kí àwọn akọrin ojú òní tì yín always lórúkọ Jésù olóko òdìbọ́sọ̀ lọ́wọ́ wa. Ẹ jọ̀wọ́ ẹ̀yin ọmọ olókùú ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ìfilọ̀ yìí dáradára. Tẹ́ ẹ bá wo aago nígbà tí mo débi nírọ̀lẹ́ yìí aago 5 ò tí ì lù. A kí gbogbo ẹbí ará tọ̀rẹ́
tó wà níbí gbàdá bá dé chọ́ọ̀chì lọ́la wọ́n mọ̀ ṣe photo of thanks lápapọ̀ kí olúwa kí ó pẹ̀lú yín ẹ tẹ́lẹ̀ bá jẹ́ ká gbàdúrà ayérayé náà wọ̀ ọ̀run àṣìbẹ̀ ti wí àyè sì tún sẹ́kù àyè ẹkún mọ́jọ kú sílẹ̀ fún wa àyè ìbànújẹ́ mọ́jọ kú sílẹ̀ fún wa ó ti débọ́ nígbàgbọ́ tí padà ń dẹ́bọ́ ní sáà olúwa mọ́jọ òde bá wa àwọn ọmọ náà kú ti bẹ̀rẹ̀ ìnáwó ayẹyẹ ìkẹyìn bàbá wọn ni ọmọ náà kú mo gbàdúrà fún yín o ẹ nígbàlejò ọ̀rọ̀ ẹ nígbàlejò wàhálà ẹ ní tinú àfọ̀ bọ́ sínú àfọ̀ ilé bàbá yìí ò ní lé ìsọdẹ ojúkójú ò ní wò yìí ọwọ́ kan ò ní tẹ̀ yìí ẹ̀jẹ̀ Jésù kó mo ní lẹ́yìn ká torí pé àwa ni wàá sọkú bàbá ẹ ò ní kábàámà ẹ̀yin náà ò ní kúkú yà á ní fọjọ́ lọ́jọ́ lọ sí abẹ́ àánú ààbò ìgbọ́mọ́ ìkẹ́yìnkẹ́ ojú rere Ọlọ́run Olódùmarè lábára àtọ́kàn wá sí kódàgóbò sí fún wa kódàgó pa wá mọ́ kódàgó sojú àánú ẹ̀kú mọ́lẹ̀ sọ̀rọ̀ kódàgó fún wa ní àlàáfíà nílé wa ilé wa ń rojú àlàáfíà lọ́nà wa lọ́nà wa ráyè àlàáfíà lágbo ara wa àrífà ìsàlùgbà àti kí ibùkún Ọlọ́run Olódùmarè tí bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́ ó máa bá wa gbé lónìí àti títí láéláé. ẹ jẹ́ ká fún ọdún kan ní ìwọ ló sì mọ iye ọdún tó kù tó fẹ́ lò láyé ọ wà á kẹ́ iye aleluya rẹ̀ ó yá ọ. ó ti wọ 50 o ó ti wọ 60 o ó ti wọ 70 o ó ti wọ 100 o 120 150 180 200 years. Ọjọ́ ìlọ́wọ́ yóò dára o. Thank you and God bless you.
again? Yeah. My name is Niyi Williams. Uncle Adi was my best uncle. He looked after us, especially me, from when I was like really young. Taught us everything in life, the good and not the so good. So you know what? He's in a better place now. He lived life to the fullest, and I'm so happy he lived to a ripe old age of 86. Thank you very much. We'll all miss him. You ready? My uncle Ladi, Adesheye Williams, son of Mosumola Ogutuga, my mom's brother, my dear uncle, Uncle Ladi. May you rest in peace. Orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ni Ogutuga Babatunde Ọlálékan, ọmọ bíbí bàbá tí à ń ṣe ayẹyẹ lénìí tó jẹ́ Babatunde Ogutuga JAKOB. So bàbá mi jẹ́ ẹni tó jẹ́ pé ó ní akin, ó dẹ̀ ní ìgboyà. Ó jẹ́ ẹni tó jẹ́ pé ó ní ẹ̀mí tó jẹ́ pé tó bá sọ̀rọ̀ ó máa dó lórí ọ̀rọ̀ tó ń sọ. Kò dẹ̀ láì pé èmi èèyàn ń parọ́ torí pé kò láì kó parọ́ fún yàn. Kò dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń fẹ́ kí ènìyàn wà street pẹ̀lú òun. Pé adé sọ pé nípa cheating kò láìkí ẹ̀ rárá pé èèyàn ń cheat pé òun gan òun cheat èèyàn. So ó jẹ́ èèyàn tó jẹ́ pé ó máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ bó ṣe lè dá dúró fúnra rẹ̀ láì jẹ́ pé bí o gbẹ́kẹ̀lé èèyàn àbí o gbẹ́mìí léèyàn, bó ṣe lè dá dúró tó lè wà standard in anywhere you are, tó lè dá face future. So ó jẹ́ ẹ̀kọ́ tó máa ń kọ́ wa láti ilẹ̀ wá láti kékeré wa wá. So mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀kọ́ tó fún mi náà ó fún mi ní ìgboyà tó jẹ́ pé I can stand out anywhere I am. Ó dẹ̀ tó fún mi ní ìgboyà tó jẹ́ pé mo mọ̀ pé mo lè dá dúró, mo lè dá ṣe ohun gbogbo. So ọ̀pọ̀ ló jẹ́ pé láìsí ìyá àbí bàbá wọn ò lè dá ṣe ohun kókó, wọn ò lè dá live, ṣùgbọ́n ó kẹ́ mi lẹ́kọ̀ọ́ láti lè dá dúró lé àyè ara mi. So mo fìyẹn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ẹ̀kọ́ gidigidi tó fi kọ́ mi. Ó dẹ̀ kọ́ mi wípé irọ́ pípa kì í ṣe ohun tó tọ́ fún ọmọ ènìyàn. So níbi kí mo tẹ́ pé máa sọ fún mi pé ibi tí n bá ti lè sọ òótọ́ fún yàn kì í má dúró níbẹ̀. Ó máa sọ yẹn, ó dẹ̀ yẹ kí n máa sọ, ó dẹ̀ máa sọ fún mi pé I'm the only one who can fight for myself. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ pé ó kọ́ mi ní ẹ̀kọ́ tí mo dẹ̀ dúpẹ́ wúlò fún ayé mi. Ẹ ṣé. Orúkọ mi, èmi ni Fẹ̀yìntọ́lá ọmọ Ogutuga, Adéṣọlá Fẹ̀yìntọ́lá ọmọ Ogutuga. So bàbá tó kú, bàbá Pa JAKOB Oladipupo Ogutuga, wọ́n jẹ́ bàbá mi, èmi dẹ̀ ni àkọ́bí wọn. So bàbá àwọn náà gbìyànjú, wọ́n jẹ́ akíkanjú, wọ́n dẹ̀ jẹ́ ẹni tẹ́ pé ó kọ̀ wọ́n yàn mọ́ra. Tọ́mọdé bá ti ń bọ̀ báyìí, bá lè bá wọn rí wọn báyìí, wọ́n sáré gba báàgì tó ràn pé bàbá máa fún wọn ní nǹkan pé owó ajábọ́ lápò bàbá. So gbogbo wọn àdúgbò láti rí pé bàbá dé báyìí, wọ́n máa tẹ̀lé wọn ni, wọ́n máa du báàgì ni, jẹ́ kí bàbá gbé báàgì wọlé. Wọ́n àpótọ́ wa gbé wọlé, àwọn á rí nǹkan kan gbà ń bẹ̀. So bàbá jẹ́ alákíkanjú tó dẹ̀ pé wọ́n lè sọ pé wọ́n strong o, wọ́n ṣèjọ̀gbọ̀n, wọn bọ́ fẹ́ cheat. Tẹ́ bá cheat bàbá jà, wọn ò ní gbà kẹ́ cheat àwọn, wọn ò dẹ̀ ní cheat èèyàn. Bàbá lè jẹ́ tó gbàgbọ́ ní Ọlọ́run, wọn ò ní òòṣà tó ń sìn, wọn ò ní ẹbọ kankan tí wọ́n ń forí balẹ̀ fún ju Ọlọ́run lọ. Ẹ ṣé. My name is Matthew Ogutuga. I'm the first born to the first son of Grandpa. Grandpa happens to be someone very hard-hardened, like he has the heart of a lion. The man is a man of his word. Anything he says he's going to do, he's surely going to do it. You can't argue with Grandpa and win. So Grandpa is just a man of his word. He's so straightforward. He's loving and very caring. He cares so much about his family. I think that's what I just have to say about him. Okay. Hi, my name is Tosin Ogutuga and I'm the grandchild of Pa Ogutuga. Well, Grandpa has been a great person actually, because I remember the last time we spoke on phone when my dad went there. He was speaking IJEBU language to me. Though I hear IJEBU, but I really can't speak it. He's really this lively person, a very jovial person. I just wish he hasn't died yet. Grandpa has been a lovely person by anyway. Okay.